Mo kí gbogbo èèyàn ọmọ ládéládé, mo kí gbogbo èèyàn ọmọ lóyè lóyè, mo kí gbogbo èèyàn ọmọ Ìjẹ̀bú lápapọ̀, mo kí Rẹ́mọ mẹ́tàlélọ́gbọ̀n. Mo wá darí kíkí mi padà sí Ogun State lápapọ̀. Gbogbo kíkí mi wá lọ sí gbogbo ilẹ̀ Yorùbá, kí Elédùmarè kó ràn wá lọ́wọ́. Lórí fídíò tí mo fẹ́ ṣe, ọ̀pọ̀lọpọ̀ àárín nǹkan tí a bí wọn nínú. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká bínú, ẹ jẹ́ ká fọwọ́ wọnú. Nítorí mo gba ọ̀pọ̀lọpọ̀ ìpè lọ́tùn lósì nípa ọ̀rọ̀ ọba Àwùjalẹ̀ Síkírù Adétọ̀nà tí wọ́n kú nítorí pé àwọn ò gbéṣẹ̀, wọn ò dẹ̀ wàjà, àwọn kú ni. Pé wọ́n sin wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sin èèyàn. Pẹ̀lú àwọn ìwádìí kéékèèké tí à ń ṣe lọ́tùn lósì, à ń rí àrídájú wípé àwọn mùsùlùmí tí wọ́n gbé òkú bàbá Síkírù Adétọ̀nà, wọn ò jẹ̀bi rárá o. Wọn ò jẹ̀bi. Ọ̀nà tí wọn ò gbà fi jẹ̀bi ni pé a gbọ́ nítorí mi ò débẹ̀. Ṣùgbọ́n a gbọ́ wípé àwọn oníṣẹ̀ṣe tí wọ́n pera wọn lóníṣẹ̀ṣe, mi ò lè pè wọ́n lóníṣẹ̀ṣe, àwọn aláṣìṣe tí wọ́n pe ara wọn ní oníṣẹ̀ṣe ní ìlú Ìjẹ̀bú Òde, wọ́n ti gba mílíọ̀nù 25. Bóyá gómìnà ìpínlẹ̀ Ògùn ló fún wọn, èmi ò mọ̀. Bóyá àwọn ọmọ olókùú ni wọ́n gbé owó yìí sílẹ̀, èmi ò mọ̀. Bóyá bàbá Síkírù ló ti kó owó yìí sílẹ̀ pé ẹ fi ṣe nǹkan báyìí, mi ò mọ̀. Ṣùgbọ́n àkíyèsí kan mo fẹ́ pè wá sí gbogbo àwa tí a jẹ́ ọlọ́ba tá à ń jọba, gbogbo èèyàn afọbajẹ, èèyàn olóyè ìlú, màá fẹ́ kẹ́ ẹ ṣe dáadáa. Ẹ má torí òní kẹ́ ẹ ba ọ̀la jẹ́. Ẹ ṣe dáadáa, ẹ rántí àtúbọ̀tán. Ẹ rántí pé sùn lọ́jọ́ kan tí apá ò ní ṣe gbé, tẹ́sẹ̀ ò ní ṣe gbé. Á wá kù yín, á kù ẹlẹ́dàá yín, á kù Elédùmarè nínú sàárè ibi tó bá jù yín sí. Mo fẹ́ kẹ́ ẹ ṣe dáadáa. Ẹ má wo owó joyè mọ́. Ẹ wo wà fi joyè. Àwọn bàbá wa máa ń jẹ́ orúkọ yẹn ń gbà yẹn. Ẹ máa gbọ́ pé ìwà lóye láwọn orúkọ Yorùbá tó dùn gbọ́ létí. Ìwà lóye orúkọ ni wọ́n máa ń sọ ọmọ dáadáa, ìwà lóye. Torí pé ìwà tó bá wù ìṣe ẹ láàrin ìlú, òun ló máa jẹ́ kí wọ́n mọ irú èèyàn tó jẹ́ àti kí ni ipa tó ń kó láàrin ìlú. Kí ni ìgbìyànjú tiẹ̀ nípa ìlọsíwájú ìlú ẹ̀? Gbogbo ẹ̀kọ́ ni owó. Ara ẹni tí ò lówó lọ́wọ́ tó sì ń gbìyànjú fún ìlú tí ó ti jáde, tó jẹ́ pé akitiyan hàn nínú ìlú, kí ló wá ló ṣe ẹ̀yin tẹ́ ò lè ṣe bẹ́ẹ̀? Ṣé nínú ìwádìí tí a ṣe tó jẹ́ pé ó sì dán mọ́rán, téèyàn rí àrídájú ẹ̀. Bàbá wa Síkírù Adétọ̀nà kí wọ́n tó kú, ẹni tó jẹ́ olúwo ìlú ó ti gbéṣẹ̀. Olúwo ìlú ti gbéṣẹ̀, wọn ò jẹ míì. Apènà ìlú ti gbéṣẹ̀, wọn ò jẹ míì. Bóyá ọ̀gbẹ́ni òde àbí kankan, ìyẹn náà ti gbéṣẹ̀, wọn ò jẹ míì. Bàbá yìí mọ̀ọ́mọ̀ gbẹ́sẹ̀ lé àwọn nǹkan yìí kó lè rí tinú ẹ̀ ṣe. Di àná yìí, mo fi Elédùmarè tó dá mi, mo fi búra, wọ́n sì ń pè mí lórí ọ̀rọ̀ yìí.
kí ló ń ṣẹlẹ̀. Kò sí méjì tí wọ́n ṣe ń pe irú èmi náà nítorí pé wọ́n rí pé mo jẹ́ kan nínú oníṣẹ̀ṣe, wọ́n sì fi mi jọba ìṣẹ̀ṣe nílùú Canada bí. tó wọ́n lẹ́tọ̀ọ́ láti pè mí, ṣùgbọ́n èmi náà gbìyànjú àwọn ìwádìí kéékèèké kan. Àrídájú tèmi tí mo fi jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá ni wípé ilé ẹjọ́ ò sọ wípé kí àwọn oníṣẹ̀ṣe kí wọ́n má sin ọba bó ti tọ́ àti bó ṣe yẹ. Èmi fi gbogbo ẹnu mo fi ń sọ yẹn. Ilé ẹjọ́ kò yọ ọwọ́ oníṣẹ̀ṣe nínú pé à ń sin ọba o. Ilé ẹjọ́ ò yọ ọwọ́ oníṣẹ̀ṣe nínú pé à ń sin ọba, nítorí pé oníṣẹ̀ṣe ní ń fi ọba jẹ, oníṣẹ̀ṣe ní ń fi ọba sórí ipò. Kò sí ibi tí ilé ẹjọ́ ti yọ ọwọ́ oníṣẹ̀ṣe kúrò nù pé a ó sin ọba. Ọwọ́ àwa èèyàn ló kù sí. Àwa là ń ṣe yán bí ọkà, àwa là ń ṣe bó ti wù wá. Ṣùgbọ́n jẹ́ àrùn tàtúbọ̀tán nínú gbogbo ohun tá a bá ń ṣe. Ẹ rí i pé ìlú ń dàrú, ìlú ò rọgbọ. Àìmọye àwọn nǹkan míì tẹ́tí kókó lẹ̀. Ẹ bá bínú o, a ti ṣàìsàn lọ́pọ̀lọpọ̀ ni o. Abẹ́gbọ́, àìmọye àwọn nǹkan míì tẹ́tí kó kúrò nílẹ̀ tó sì ń jẹ́ nǹkan ìbàjẹ́ tó ń ba nǹkan jẹ́ láàrin ìlú. Nítorí pé gbogbo nǹkan tí àwọn baba ńlá wa tí wọ́n ṣe ló ní ìtumọ̀. Ayé ló dayé ọ̀làjú, ayé ló dayé wípé ẹ kẹ́sìn wá tẹ́ ẹ fẹ́ fi pa àṣà àti ìṣe wa run. Èmi a sì máa sọ gbogbo ìgbà wípé àṣà ọ̀tọ̀, ẹ̀sìn ọ̀tọ̀. Àṣà àti ìṣe Saudi òun lẹ̀yin gbé wá sílẹ̀ Yorùbá tẹ́ ẹ fi ń dábẹ́ ẹdun tẹ́ ẹ ń rọ̀ bí òwe. Ẹ wá ní àṣà àti ìṣe èyí tó jẹ́ titi yín o, ẹ fẹ́ rí mọ́. Ẹ ní àwọn baba ńlá yín ò gbọ́n, àbí? Bí ìgbà tẹ́ ń tàpá sí ọ̀run yín ni. Bí ìgbà tẹ́ ń tàpá sí ọ̀run yín, òun ló jẹ́. Nítorí pé tá a bá ní ká wò ó, àṣà àti ìṣe Saudi, kí n sọ pé Arab lápapọ̀, ẹ rí i pé aṣọ tó ń wọ̀ wọn ò yí padà, wọn ò sọ pé ayédáyé ọ̀làjú. Ihun tí wọ́n ti ń ṣe láti gbani, ìmúra wọn láti gbani, iná mú, wíwọṣọ wọn ò yí padà. Gbogbo àṣà àti ìṣe wọn ò yí padà. Àwa làwa ń ṣe àyọ ojúràn kiri. Àwa là ń wò pé agbọ́n anílàńkàyè ju àwọn kan lọ. Tó sì já sí wípé a ní làńkàyè. Nítorí pé ẹni tó bá ní làńkàyè, ẹ̀yin ìyá mi, bàbá mi, kò ní sọ pé orí ìyá àwọn àti bàbá àwọn ò dáa lọ́rùn. Ẹ̀yin tẹ́ jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí, ẹ̀yin lẹ ń sọ pé orí ìyá yín bàbá yín ò dáa o. Èmi ò jẹ́ sọ bẹ́ẹ̀ síbi tèmi ti jáde. Nítorí pé ọmọ ọkọ ojúlówó, ọmọ ọkọ Ìjẹ̀bú ni mí pọ́nbílé. Mo jẹ́ ojúlówó tí mi ṣe ọmọ àlè ní orírun ibi tí mo ti jáde. Ọmọ odù tó dá ìwà ni mí. Fún ìdí eléyìí tí à ń sọ yìí, bàbá Síkírù Adétọ̀nà ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀. Kì í ṣe òfin tí wọ́n fi sílẹ̀ ni wọ́n tẹ̀lé. In tó sì fún àwọn ẹlẹ́sìn Mùsùlùmí láàyè tí yìí ìmáàmù tó ń wíwó tòwórò tí fi bọ́ta tí fi ráàyè sọ ohun tí ń sọ ni pé gbogbo àwọn tí wọ́n ní àṣírí lọ́wọ́
níbo ìjẹ́ kan ṣe palẹ̀ ọba mọ́ gbogbo àwọn tó wà láàyè ibi tó jẹ́ pé wọ́n ti lè pàṣẹ ẹbẹ̀ wọ́n ti kú, bàbá yóò sì jẹ́ kán jẹ́ míì tó fi gbéṣẹ̀. tí olúwo bá wà ń lù tápè iná wà, ibo ni mùsùlùmí ti fẹ́ fojú rókù Àwùjalẹ̀? ibo ló ti fẹ́ fojú kàn án? nítorí pé àwọn aláṣẹ ẹbẹ̀. kò sí tó máa ṣẹlẹ̀ tí òkú bàbá yìí ò ní délé dì. ṣebí irú ẹ̀ ṣẹlẹ̀ láìpẹ́ yìí nílùú Ìpẹ́rù, nígbà tí Alápẹ̀rù gbéṣẹ̀ tí wọ́n wàjà káwo rẹ̀ kó máa jẹ nímọ̀ rẹ̀. orúkọ báyìí kò ṣàì má dìde, orúkọ yẹn ò ṣàì má ṣẹlẹ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bí òfin àti ẹjọ́ tí ilé ẹjọ́ dá ni wọ́n mú jáde tí gómìnà sì faramọ́ ńgbà tó ń rí i, tí gbogbo àwọn ọmọ olókù tára wọn kálukú balẹ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bí wípé àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn, àwọn oníṣẹ̀ṣe gbogbo wọn náà wà ń bẹ̀. olúwo ìlú Ìpẹ́rù lọ́ọ̀yà ni, olúwo ìlú Ìpẹ́rù lọ́ọ̀yà ni, amòfin ni. lísà ìlú Ìpẹ́rù agbófinró ni, kì í sì ṣe agbófinró lásán, area commander for that matter. ṣé ẹ wàá fojú di? ṣé ẹ sọ fún pé kò mọ ohun tí ń ṣe ni? ẹ sọ fún pé kò mọ òfin ni? àbẹ máa ní ìwé ni ò kà? àbẹ máa ní kò gbọ́n ni láti ìgbà tó ti wà níṣẹ́ agbófinró? àwọn wọ̀nyí dúró pẹ̀lú àmì tán kó wá o, àtọlọ́pàá tán kó wá, wọn ò lè ṣe ohunkóhun torí pé àwọn tán ní nǹkan náà dúró yẹn. nígbà tí lísà wà ń lù, tí àpè náà wà ń lù, tí olúwo wà ń bẹ̀, tán sì dúró lórí ẹsẹ̀ wọn pẹ̀lú gbogbo ìgbésẹ̀ ìgbìyànjú àwọn ẹbí ọba tó gbésẹ̀ ni wípé àwọn ò ní gbà kí oníṣẹ̀ṣe ṣe ohunkóhun. ṣùgbọ́n nígbà tí wọ́n fi ọwọ́ òfin, tí wọ́n gbé ọwọ́ òfin jáde, tí wọ́n sì rí nǹkan tí ilé ẹjọ́ wí, ara ń kálukú balẹ̀. wọ́n láti yọ̀ǹda fún àwọn oníṣẹ̀ṣe kí wọ́n ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ. kí ló ṣe àwa nílùú Ìjẹ̀bú Òde? owó tẹ́ ẹ̀ ná tán, ẹ wá gba mílíọ̀nù 25, ẹ wá fìyẹn ba ayé ara yín jẹ́, ẹ fi ba ayé Àwùjalẹ̀ pàápàá jẹ́, fi bọ̀rùn ẹ̀ jẹ́. nítorí pé níbi tá à ń bá lọ yìí, àti ìmọ̀ tí ó ṣẹlẹ̀, gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú ètò tí mo kọ́ ṣe lọ́jọ́ sí pé orí ọmọ tuntun gbà kó, ṣùgbọ́n tí ó tẹ̀yìn ẹ̀ yọ láàmọ̀. ẹni tó ṣẹlẹ̀ yìí ó lè má jọ ẹlòmíì lójú, ṣùgbọ́n èmi rí kinní kan tó dá mi lójú. ó lójú nǹkan tẹ́ ẹ máa sọ pé ẹ fẹ́ fi Kùránì ṣe o. ó dá ẹ̀mí lójú débẹ̀. ó lójú nǹkan tẹ́ ẹ máa sọ pé Kùránì lẹ́fẹ́ fi kásẹ̀ ńlẹ̀, nítorí pé ìtàn lásán ni. ayé ìtànjẹ, ayé ìgbà tójú wa dúdú tá a mọ kankan la máa ń pa àlùkùránì, ìwé Ọlọ́run. kò sí tó ń jẹ́ ìwé Ọlọ́run. ẹ má jà tanra wa. ẹ ti bá débẹ̀ débi pé ká máa sọ̀rọ̀, àwa ẹ̀bẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n ẹ ti bá dójú ẹ̀. bẹ́ẹ̀ kẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà, ẹ̀yin tẹ́ ẹ gbé Kùránì tẹ́ fi ń ṣe jàgídíjàgan yìí, èyí tó pọ̀ jù nínú yín ewé àtegbò lẹ̀ ń já tẹ̀ ń lò. ṣé Kùránì ló ní kẹ́ ẹ já ewé ni? àbí Kùránì ló ní kẹ́ ẹ lọ wá egbò? ẹ̀yin àfáà ń gbètùgbètù, ẹ̀yin àfáà aláfọ̀ṣẹ, ẹ bọ́ lọ́hùn lé. fún ìdílé yìí, gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé nílùú Ìjẹ̀bú Òde pátápátá, bàbá Síkírù Adétọ̀nà ti ń ro oko ẹ̀ sílẹ̀, kì í ṣe ọdún kan, kì í ṣe ọdún méjì, nítorí ó ti mọ̀ pé òun ó kú. ṣùgbọ́n irú ayé tó wà lára ẹ̀, ó rò pé òun lè gbé lọ ọ̀run ní irọ́ ló pa. ó ti bá wọn jẹ, ó ti bá wọn mu, kò sí ọ̀nà tó lè gbégbà. wọ́n fi Kùránì kan tàn ẹ́, wàláì kò sí ọgbọ́n tó ní jẹ̀yà lọ́dọ̀ Elédùmarè
nítorí pé ẹ̀ ń ba nǹkan ní nǹkan jẹ́. Mo jẹ́ gbọ́ wípé bàbá pa ìtàn kan pé Wàdáì lòun ti wá. Bóyá àwọn ẹbí bàbá ni wọ́n bí láti Wàdáì, àbí àwọn tó bá fara mọ́ lọ́mọ Ìjẹ̀bú Òde fáwọn wá láti Wàdáì. Àwọn ìtàn burúkú tí ń bàlú jẹ́, àwọn nǹkan tẹ́ pé yóò ṣẹlẹ̀ tí ò sì ní parẹ́ mọ́ láéláé ilé mọ́ ń ṣe. Bàbá, gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí, tẹ́ ẹ bá máa wo ètò yìí, torí pé ọ̀pọ̀lọpọ̀ ló pè mí pé ṣé kò sí tí wọ́n pè ní ìṣẹ̀ṣe mọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ ló ní ó yẹ kí agbọ́n ta wọ́n bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ló ní ó yẹ kí òjò rọ̀. Oríṣiríṣi ni tí mo gbọ́ láwọn tó ń pè mí. Ṣùgbọ́n kinní kan mo fẹ́ sọ fún wa, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ́ ẹ pè mí, àtẹ̀yin tí ẹ ní lọ́kàn pẹ̀lú orú gbólóhùn tí mo sọ jáde yìí pé ó yẹ kó ṣẹlẹ̀. Ẹ rí, ìṣẹ̀ṣe ò rí bẹ́ẹ̀ mọ́. Àwa náà ti ń lajú. Àwọn nǹkan kan wà tí wọ́n fi ń sọ oníṣẹ̀ṣe lẹ́nu. Kò yẹ kó jẹ́ pé òun lá máa kọ̀ntínú láti máa ṣe. Ẹ̀yin bàbá wa lẹ́ ń pa òwe yẹn pé tán bá ń pèèyàn lólè kò yóò gbọ́ ọmọ ẹran jó. Nígbà tán bá ń pè wá ní awo burúkú, tán sọ fún wa pé nǹkan tá a gbé dání ìdọ̀tí ni, táwa náà bá wá hùwà ìdọ̀tí kò dá tó. Àbẹ́yìn rò pé kò sí tí ń jẹ́ ìṣẹ̀ṣe mọ́? Ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́, ìṣẹ̀ṣe wà. Níbi tí wọ́n ti ń jà lọ́jọ́ yẹn, ó dá mi lójú pé ọmọ kékeré tí ò jọ ọmọ ọdún mẹ́wàá ó lè lé gbogbo àwọn tó wà níbẹ̀ tí wọ́n sáré tó ń sì ní rí nǹkan tí ń lé wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ọmọ kékeré tí ò tó nǹkankan tó bá wọ àárín wọn bẹ̀ yẹn, kódà kó jẹ́ pé àná ṣubú ló kàn mú dání, tó bá gbá méjì nínú wọn tán lulẹ̀, àwọn tó kò sùn ẹ̀yìn. Ṣùgbọ́n àní ìdí eléyìí mọ́. Wọ́n ní ká máa ní àwọn nǹkan wọ̀nyí lé nítorí ọjọ́ ìdágìrì. Kì í ṣe orú ìdágìrì báyìí nítorí pé gbogbo àwa tá a wà ń bẹ̀ yẹn, àwọn tí wọ́n ń jàdú òkú, àwọn tó ń ṣe kinní, Yorùbá gbogbo wa, elédè kan náà ni wá. Ọmọ Ìjẹ̀bú Òde náà gbogbo àwọn tó wà ń bẹ̀. Ṣé a wá dàbí ká hùwà tí ò dá láàrin ara wa? Àwa máa ń ronú ju àwọn lọ. Àwọn ni wọn ò ní làákàyè, wọn ò ní ròrí mọ́. Gbogbo làákàyè tiwọn wọ́n ti kó padà sí Saudi. Làákàyè nǹkan míì ló wà lápọlọ wọn. Gbogbo àwọn tí wọ́n pera wọn ní mùsùlùmí alákatakítí wọn wọ̀nyí, torí kìí ṣe gbogbo mùsùlùmí, àwọn tó jẹ́ alákatakítí yẹn wọ́n ti kó ọpọlọ wọn, làákàyè wọn ò sí ń bẹ̀ mọ́. Àwa lè sọ pé a fẹ́ fi bí àwọn ṣe hùwà káwa náà máa hùwà. Àwọn ti sọra wọn dewúrẹ́ nìyẹn. Àwa náà gbọ́dọ̀ ṣiṣẹ́ àgùntàn, nítorí pé táwa bá sọ pé báwọn ṣe dewúrẹ́ káwa sọra wa dòbúkọ, nǹkan bàjẹ́. Ìjẹ̀bú Òde lè má ti tòrò dì sí i. Àìmọye ẹ̀mí ló lè ti bọ́. Kí la wá ṣe eléyìí fún? Èyí ló jẹ́ pé oníkálukú ti ń ti ọwọ́ ọmọ ẹ̀ bọ̀ṣọ. Ẹ fi jàgídíjàgan máa ṣe ìtànpè ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe kọ́ wa bẹ́ẹ̀. Àbẹ́gbọ́, Ifá kan ní ìwà pẹ̀lẹ́ bàbá sùúrù, àgbà tó bá ní sùúrù ohun gbogbo ló ní. Adáforí inú òbò kan tòde, ǹjẹ́ orí inú mi mo ṣẹbọ kó má ba tòde mi jẹ́. Tó, orí inú wa kò ní ba tòde wa jẹ́ o. Èmi bẹ̀ gbogbo àwọn tí wọ́n pera wọn ní mùsùlùmí, kì í ṣe níjẹ̀bú Òde nìkan. Mo fi ọ̀rọ̀ yìí bá gbogbo wa wí nílẹ̀ Yorùbá pé ẹ jẹ́ ká ṣe díẹ̀díẹ̀, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ẹ bá nǹkan tá à ń pè ní ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá ni ẹ sì lè parun. Ẹ lè parun. Araba ń bábá, araba ń bàbá, ń ta bábálábà ní í ṣe bàbá fún ni. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe. Bàbá yín la jẹ́. Bàbá yín lóníṣẹ̀ṣe jẹ́. Ẹ bá lẹ́yìn ilẹ̀ ń bá Elédùmarè sọ̀rọ̀ tẹ́ ń jókòó tọ́ Ọlọ́run, ò ṣe déédéé. Ṣùgbọ́n tó dá èmi lójú ni pé èmi pé Ọlọ́run tèmi ó sì ń dá mi lóhùn. Kò dìgbà tí ń bá wá sọ́dọ̀ mùsùlùmí.
bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ oníkálukú. Ìwọ tó o bá ti ń pe Elédùmarè ọba adẹ́dàá títí ń dá ẹ lóhùn, kí ló ń wá kiri? Ok, òun wá ọ̀run, bí wàá ṣe sùn re, bí wàá ṣe kú re. Bàbá mi, ọwọ́ ẹ ló wà. Iṣẹ́ tó o bá ṣe, ihun tó o bá fi ọjọ́ ayé ẹ ṣe, ihun tó o bá gbé dání ní ìwà, ìṣe tó o bá ń ṣe sọ́mọlàkejì, bó o ṣe rí tọmọ lọ́mọ tó o gbárùkù tì tó jẹ́ kó bàjẹ́, bó o ṣe ń du ayé ọmọ lọ́mọ pé kó dáa, tó o bá tọmọlàkejì ẹ jẹ́, tó o rẹ́ni tébi ń pa tó o ṣèrànwọ́, o ti lé ọ̀run. Ṣùgbọ́n téèyàn kan bá sọ fún ẹ pé torí pé ó dìgbà tó o bá dé Mẹ́kà kó o tó ṣoríire àbí kó o tó rọrùn wọ̀, ó rí pé ò ní làǹkàyè ni, nítorí pé àwọn tó wà Mẹ́kà yẹn àwọn òkú ń bẹ. Ó wá dá yín lójú pé gbogbo èèyàn tó wà ń bẹ ni wọ́n wọ ìjọba ọ̀run bí? Ẹ kóra yín dà sọ́run. Àwọn ti ilẹ̀ Arab mélòó tẹ́ bá ń gbọ́ announcement pé wọ́n ń ṣiṣẹ́ hajj, ẹni mélòó ló máa ń lọ lórí ilẹ̀ Arab wá sí ìlú Saudi? Yálà bóyá láti kí náà ti ń pè ní Dubai ni, Egypt ni, Oman ni. Mélòó ló ń wá? Ẹ wo population àwọn tó bá ń wá láti bẹ̀ wá sí ìlú Mẹ́kà ní ọdọọdún. Ẹ lọ sórí website kẹ́ lọ gbogbo ẹ̀ lẹ́ máa rí bẹ̀. Mélòó ló ń wá láti bẹ̀? Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Áfíríkà, ẹ̀yin ni wọ́n fi ń pawó, ẹ̀yin ni wọ́n fi ń ṣọrọ̀ ajé. So ó dájú pé gbogbo àwọn ti ilẹ̀ Arab lọ́hùn kò sẹ́ni tó wọ̀ ìjọba ọ̀run nínú wọn, àfẹ̀yìn tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ilẹ̀ Nàìjíríà bí àti Áfíríkà. Ẹ má jẹ́ àtànra wa. Elédùmarè ó ràn wá lọ́wọ́ o. A ò ní ṣìṣe, a ò ní ṣẹlẹ̀tẹ̀ o. Ẹ ṣe rí èyí tèmi mú wá lé ní alẹ́ rẹ́ni tí ó bú mi, ẹ bú mi dáadáa. Ọba Jamiu lèmi jẹ́, ọmọ Ṣàgámù Ẹwà, ọmọ Ìlúkúmẹdẹ, ará Ìrayè Òṣàmọ́ pòríkì ẹsẹ̀. Èmi lọ́mọ wọn alẹ́ àfẹlẹ̀jà òkè ń gbó kẹ́rù ọbaara ọ̀nà. Alárámùjò ni mí, kò síbi tẹ́ ẹ kì mí sí ń bẹ̀ tí mi ò dé. Ọmọ Ìlara, bẹ́ẹ̀ ni ọmọ Lédèrú, òun lèmi tí mò ń sọ̀rọ̀ yìí. Mo kí gbogbo wa pé ayé wa ò ní bàjẹ́ o. A tún máa pàdé ìpàdé wa bí oyin. Ire o, ire kàǹkà.